tẹ́ bá kíyèsí ọba Rashidi ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí ọba Adéyẹyè Ògúnwùsì ṣe fún, ó wá fẹ́ rò pé bóun ṣe rí náà ni ọba wa Ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúnwùsì rí. Ó fẹ́ fi ti àgbà, ó fẹ́ fi máa mú wọn gẹ́gẹ́ bíi pé kóun máa ṣe ohun tí kò dá lábẹ́ wọn. Ṣé rántí bàbá tó lù ní ìpàdé lọ́balọ́ba níjọ́ kìíní àná? Ọba Ọ̀gbàgbà. Ohun tó fà á ni pé àwọn ẹbí Rashidi tó jẹ́ ọba Olúwo, àwọn náà nílẹ̀ tiwọn. Ṣé tán bá talẹ̀ wọn, tán bá ní kọ́kọ́ wá sí ọ̀dọ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀ láti pé ẹ ò gbọ́dọ̀ talẹ̀ lẹ́yìn, torí aṣíwájú ọba ilẹ̀ Yorùbá ni Ọọ̀ni Ilé Ifẹ̀ jẹ́. Ohun tó ṣe pàtàkì tó dájàálẹ̀ ni mo fẹ́ sọ yìí gangan láàrin ọba wa Adéyẹyè Ògúnwùsì àti Rashidi ọba Ìwó. Bẹ́ẹ̀ ni, òun ni wípé bàbá tó bá kọ̀wọ̀ sí tí ò fẹ́ kán fi rẹ́dẹ̀rẹ́dẹ̀ yíhun lára, irú ọmọ tó bá bí tóun náà kò fẹ́ gbọ́ràn, ọmọ yẹn kò ní láìkì bàbá yẹn. Ó fẹ́ máa sápamọ́ sábẹ́ ọba Ọọ̀ni Ilé Ifẹ̀ láti máa ṣe ohun tí kò tọ́ tó dẹ̀ lòdì sí ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Onítọ̀hún ẹni ẹlẹ́ni bá talẹ̀ wọn nígbèríko wọn láyé ṣe pé ẹjọ́ jẹ́ bí o gbọ́dọ̀ mọ̀ sí, wàá máa pín owó wọn sí ọ̀nà méjì. Ṣé yẹn lè possible? Bàbá wa Ọ̀nìrìṣà ọba Adéyẹyè kò fara mọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì, bàbá wa ọba Adéyẹyè wọ́n jọ lọ sí ìpàdé lọ́balọ́ba. Tẹ́ bá rí ìrìn òrìkíṣí ni kò jẹ́ kẹ́dìyẹ fò lọ́jọ́ sí o. Rìkíṣí tí ọba Rashidi ọba Olúwo tó ń ṣe yìí, rìkíṣí tí kò jẹ́ kẹ́dìyẹ fò lọ́jọ́ kìíní àná lòun náà ń bá bọ̀ yìí. Kí nìdí ni wípé ṣe lẹ́dìyẹ dalẹ̀ ọ̀wọ́n ẹyẹ tó kù, òun ló jẹ́ kó má lè fò. Ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ lọ́jọ́ wájú, àtúmọ̀ amẹ́nu débẹ̀ tó bá dọjọ́ wájú. Gbogbo wọn nǹkan tó fẹ́ máa ṣe tí ò nẹ́tọ̀ọ́, tí bàbá wa Ọ̀nìrìṣà ń kọ̀ pé eléyìí ò bá ṣẹ̀dálẹ̀ Yorùbá mu, òun náà fi di ọ̀tá. Wọ́n wá lọ sípàdé lọ́balọ́ba, wọ́n lọ ṣèpàdé ńbẹ̀. Bàbá wa Ọ̀nìrìṣà olórí ọba aládé, òun ni wọ́n fi ṣalága ìpàdé yẹn. Ìgbà tí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá dé, ẹ mọ̀ pé ẹkùn mẹ́fà ni àwa Yorùbá. Ìgbà tí gbogbo ọba wọn dé títí kan paramount ruler wọn, gbogbo wọn gbà fún ọba wa Adéyẹyè gẹ́gẹ́ bí aṣíwájú àti alága ìpàdé yẹn. Wọ́n ìgbà tí wọ Rashidi ọba kìíní máa dé Olúwo tó máa dé, ṣe ló gbéra ẹbẹ́ ní sọ pé ìwọ náà jẹ́ bàbàrà. Kò dìgbà tá bá fò sókè ká tó ga, Ọlọ́run ló ń gbé ní ga. Tó bá ní ẹ̀gbọ́n ló jẹ́ sí ọba wa Adéyẹyè, a ò dispute ẹ̀ pé irọ́. Ṣùgbọ́n ńgbà tí ọba wa Adéyẹyè dẹ̀ ti dé orí àléfà àwọn bàbá ńlá ẹ̀, tí ò ń ṣe pé ọ̀nà àlùkọ́rọ́ yìí kan ló gbà débẹ̀, bàbá tó bí ọba wa Adéyẹyè gangan fún ara ẹ̀, tán bá wà láwùjọ, bàbá ló ń pè gẹ́gẹ́ bíi pé ó ti wà lórí àléfà àwọn bàbá ńlá wọn. Kò sẹ́ni tó jẹ́ bímọ ẹ̀ kó sọ Ọlọ́ọ̀ni, àbẹ́rẹ́ni tó bímọ ẹ̀ nílẹ̀ Yorùbá tó ní orúkọ ọmọ yìí yóò máa jẹ́ Ọọ̀ni. Ṣé ẹ ti gbọ́ rí? Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, ó di túláàsì.
iwájú lójúgun máa gbé láyéláyé. Iwájú bẹ́ẹ̀ jí nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ jí lóru, iwájú lè máa bá kùkùté. Ọba Rashidi òun ló ṣe lọ́wọ́ ẹ̀ kó tó yẹ̀ lọ́wọ́ ẹ̀bìtì. Mo tún fẹ́ sọ ọ̀rọ̀ àgbà tí àwọn bàbá wa ilẹ̀ káàárọ̀ oòjíire nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ọba Rashidi Olúwo ó dàbí ọmọ tó rí bàbá ẹ̀ tó fẹ́ tan bàbá ẹ̀ jẹ. Wọ́n jọ ń lọ sóko. Ìgbà tí ọmọ ẹ̀ wo bàbá ẹ̀ títí ó mọ̀ pé bàbá òun ó láìkì ìgbín, pàápàá kan wá dìgbín ẹ̀ kan yí láta. Ọmọ ń bọ̀ lẹ́yìn, bàbá ń lọ níwájú. Ìgbà tí wọ́n ní síwájú, lẹ̀míkẹ́mì kan sọ sí ọmọ yẹn lọ́kàn. Ó ní, bàbá mi, mo máa rí ìgbín kan. Ó rò pé ìgbín tó sọ